wá sọ fún ọ pé dádì mo mọ yìnyín ó pé látijọ́ tí mo ti wọ ọ̀dẹ̀dẹ̀ lẹ̀ tí mú mi bí ọmọ ẹ ò jẹ́ kí n kábàámọ̀ pé mo wá fọ́kọ látijọ́ tí mo ti wọ ọ̀dẹ̀dẹ̀ kò tí mú mi bí ọmọ ó mà jẹ́ kí n kábàámọ̀ pé mo wá fẹ́yìn ó ní mo mọ̀ yìí ó ní lágbára Ọlọ́run ọba iṣu ọmọ jiná fún yín ó pé wọlé ọ̀sẹ̀ gúsí tí ìwọ ló gbádùn ọ̀bẹ̀rẹ̀ ó pé wọlé wọn torí ẹ̀gún yan bá mi ìwọ ló jẹyàn wọn àjẹpẹ́ ó ló ń jẹ ọmọ oníkorò lẹ́nu ọmọ rárá wọ́n pé behind a successful man there must be an intelligent woman ó dá mi lójú ẹ̀yin ló pọ̀ ilé ààrẹ rù mà sọ torí bí ilé bá ń da ẹ béèrè lọ́wọ́ àbíamọ tó ń bẹ nínú ilé ọ̀hún bí ilé bá kù díẹ̀ káàtó ẹ béèrè lọ́wọ́ obìnrin tó ń bẹ nínú ilé ọ̀hún bí ilé bá wà tó ní jẹ́ àbíamọ tí jẹmọ lẹ́nu bí iṣu mo kí yín mo yìn yín o nítorí ọmọ lára torí ìbùkún Olúwa ló sọ pé kí n bá òun dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin méjèèjì ó ní.